àwọn bàbá wa nílẹ̀ Yorùbá nínú ọgbọ́n òye àti làákàyè wọn, wọ́n ní pé tí eégún ẹni bá jóore orí a máa yá atọ́kùn. Àwọn ọ̀rọ̀ bíi mẹ́ta kan jẹyọ nínú fídíò King Dr. Saheed Òṣùpá tí mo fẹ́ play fún yín. Mo fẹ́ ká gbé yẹ̀wò nítorí pé ó jẹ́ nǹkan tó ní mínì tó dẹ̀ jẹ́ pé ó gba àpérò. Ẹ jọ̀ọ́ bá mi subscribe sí Akọ TV. Ẹ farabalẹ̀ wo fídíò yìí, a máa rí àwọn nǹkan kan tó kọ́ni lẹ́kọ̀ọ́ tó pọ̀ bíi mẹ́ta, ó jù bẹ́ẹ̀ lọ bọ̀ mo kàn fẹ́ ká check mẹ́ta yẹn. Àkọ́kọ́ ni pé tí èèyàn bá fẹ́ bá Ìbàdàn ṣe òwò ẹnu pé bóyá òròpó lẹ́kẹ̀ẹ́ ìbú ọmọ èèyàn bú, bóyá wà kọ́kọ́ lọ kọ́ṣẹ́ náà tí wọn ò bá ti bí ẹ ń bàdàn, nítorí pé at the end of the day tẹ bá bẹ̀rẹ̀ sí ní fẹnu táàkà tí Ìbàdàn sọ tiẹ̀ tí wọ́n náà sọ tiẹ̀, wọ́n lè padà fún ẹ lóúnjẹ alẹ́ kó má lè jẹ́ o. Mi ìbú Ìbàdàn o, àmọ́ ń tá a mọ̀ wọ́n mọ́ ni pé ẹnu fẹ́lẹ́ púpọ̀. Kí ni Dr. Sikiru Ayinde Barrister kí náà sọ fún Alhaji Saheed Òṣùpá lójú oorun wọn lójú àlá? Ǹjẹ́ a lè pé rọ́ ni? Gẹ́gẹ́ bí àríwó yìí àti káwo loyalty àti ipa wo gan ni Saheed Òṣùpá mú lódìdí ní pátápátá tí ó kù síbì kan. A rí pé Dr. Sikiru Ayinde Barrister náà ọlọ́ba àfọ̀run kẹwọn. Wọ́n sọ ọ̀rọ̀ lórí Dr. Sikiru Ayinde Barrister tó sọ fún ilẹ̀kùn. Ẹ̀kẹta wá ni pé ọ̀jọ̀gbọ́n ni Saheed Òṣùpá, nítorí pé ẹni tí Ọlọ́run bá ṣàánú débi pé ó ń kọ orin ayé wa ń pọ̀nlé tá ń sọ fún pé kárí ọmọlúàbí, ó mọ̀ ọ́ kọ, ó mọ̀ ọ́ wí, Ọlọ́run gbà fún ẹ. Ìgbà tó ń lùlù sí Saheed Òṣùpá wá ń kọ acapella, ó wá fẹ́ẹ́ dùn gan ju káná lùlù sí lọ. Èyí ń túmọ̀ sí pé èèmọ̀ àti àkàndá èèyàn tó jẹ́ pé Ọlọ́run ọba dá pé Ọlọ́run fún ní òye àti ìlànà kìíní ẹ̀ tó yé tí ó kù síbì kan ní Saheed. So acapella yìí tó lọ fáà gan débi wípé àwọn èèyàn gan sọ mbẹ̀ pé ẹ má tiẹ̀ bọ́dà láti lùlù, à ń gbádùn ẹ̀ báyìí, nítorí pé kí ni gẹ́gẹ́ bó ṣe ń kọ àwọn èèyàn náà ń kọ tẹ̀lé, wọ́n wá ń gbádùn ohun àrọ̀dẹ̀dẹ̀ yẹn tó jẹ́ pé kálukú gan fẹ́ kúrò níbẹ̀ mọ́. Ẹ jẹ́ ká wo ohun tó ṣẹlẹ̀ nínú fídíò yìí. Ọjọ́ máa yẹ lórí ilẹ̀ láti lógo Ìbàdàn oníṣọ́ra ìrọ́nilógún nóbì láì, àwọn òbílẹ̀ ò ṣáni mi ò wà láìtàláì. Àwọn ọmọ Ìbàdàn kíkọjú ayé làwà, ogun òpó bàdàn rí tipẹ́tipẹ́ nìyẹn. Afẹ́lẹ́lẹ́nu àgbà lórí gòkè kẹpọlọ. A lè fọ̀rọ̀ ẹnu lásán tún yàn ṣe, a tún lè fọ̀rọ̀ ẹnu fún aṣọ àpọ́nlé ya. Kò lè ṣùgbọ́n lọ bàbá mi jẹ́ pẹ̀lú. Gbèsù Jambi jẹ́nà lọ́mọ Ìlọrin. Ayé ló gbé fọ́tíà síbi tó gbé kẹ́sọ́ọ̀sì. Wọ́n ní Jambi wọ́n dé sọ́ọ̀dì jàmbá. Jambi jẹ́nà gangan ló wá túmọ̀ sí. Pẹ̀pẹ́ ẹni tó sún mọ́ nìjọ́ náà yẹn. Gbèsù Jàmbá tó pé lọ́rin Ìlọrin. Ìbàjẹ́ ọ̀rọ̀ lọ́yọ́ yámọ́ sílẹ̀ o, Ọ̀yọ́ ń yọmọ́ nílẹ̀ àtàlejò ni, Ọ̀yọ́ lọ́lá wà látàyè àtijọ́ ni, tóra sí ìgbàná sáláàfin Ọ̀yọ́ lé o, èèyàn tí ó bá níwà tó dáná yọ́yọ́. Ìjọba mi subscribe farabalẹ̀. Wọ́n pariwo Ọ̀yọ́ yámọ́ sílẹ̀ o, Ọ̀yọ́ lè ní kò sí tó jẹ́ bẹ́ẹ̀. A máa ń yọ̀mọ́ nílé àtàlejò níyì. Saheed náà ni Saheed bàbá náà sọ. Tí ò bá sóhun ta ló tún lè jẹ́ kó sí.
mo ti gbọ́ pa nílò lórí tested mi má jẹ́ kó tó ẹgbẹ́ sí àwọn sáfù kò dájú tí mi nílò lórí I'm proud of you mo lè pẹ̀lú ẹ̀jẹ̀ bó jẹ́ torí trusted mi ojú àjò nílò lórí nàgàrà tí. Orísun ṣọ́ra yìí kà fàtán mo rí lójú ọ̀rọ̀ òbẹ̀mí níṣẹ́ mo lágbájá lálábàárí sá o ó ní kí n má forí fújì ilẹ̀ o ó ní kí n pè lárúbẹ kó tún tẹ̀síwájú ó fún mi lágbàdá orin pẹ̀lú bàálù ó ní mú ṣòkòtò orin kí n má lù kí n bà àlùkí bà orin tó jẹ́ tí pèsè ó lágbóre dé kí n jẹ́ káwọn ayé mọ̀ pàgbàjẹ́ lọ́la lọ orin fújì yìí ló lọ ọmọ àgbàjẹ́ ló lọ orin fújì yìí ló lọ àgbàjẹ́ ló lọ orin fújì yìí ló lọ. ló jẹ́ sọ pé I prefer Fuji music to other genres of music. I prefer Fuji music to other genres of music. So I prefer Fuji music to other genres of music. I prefer Fuji music to other genres of music. Ó jẹ́ kí n tún sọ pé ìmísí Àyìndé Ògúnòkú lírikálì ó tún mí. Ìmísí Àyìndé Ògúnòkú lírikálì ó tún mí. Ó sì wà lẹ́sìstẹ̀nsì tó bá ti ní gbẹ̀gbọ́. Ó sì wà lẹ́sìstẹ̀nsì tó bá ti ní gbẹ̀gbọ́. Àgbẹ̀ ẹ̀wọ̀ lọ́jìjì tó bá gbá fún bàrí. Àgbẹ̀ ẹ̀wọ̀ lọ́jìjì tó bá gbá fún bàrí o. Torí pé ìmísí Àyìndé Ògúnòkú musically ó tún mí. Ìmísí Àyìndé Ògúnòkú musically ó tún mí. Lọ́jọ́ sọ pé I prefer Fuji music to other genres of music. I prefer Fuji music to other genres of music. Mo fẹ́ káwọn ayé máa sọ bẹ́ẹ̀ ẹ dá mi lóhùn. I prefer Fuji music to other genres of music. I prefer Fuji music to other genres of music. Ẹ dá mi lóhùn. I prefer Fuji music to other genres of music. I prefer Fuji music to other genres of music. Sọ ìdálẹ́ntọ́ wa sọ pé Fuji ò ṣe jó mọ́. Àfitìdé àfúbọ̀dẹ̀. Ẹ mọ ìlùlù mo fẹ́ ṣàkàbálà fún wákàtí kan. Òṣùpá mo tún ti bẹ̀rẹ̀ wíìdì òsínà bísà ìkìlì. Èmi pé dé bàbá Súlíyá ṣẹ̀dá lórí ìlú mi ìlú ìtì. Fọ́lẹ̀ mi lè gbé tí ọ̀. Mo pé dé bàbá Súlíyá o ṣẹ̀dá lórí ìlú mi. Ọmọ mi kò sọ ní àtúnṣe mi ìtúnṣe mi ògùn onírè lágbẹ̀dẹ̀gbẹ̀. Lẹ́yìn náà rí báyìí pé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ẹ̀rí pé ó lọ fà ó lágbára díẹ̀. Ní téèyàn bá mọ̀ ṣe tọ́lọ́run wá ṣàánú ẹ̀ lórí ẹ̀ téèyàn bá wá ń dára lórí ẹ̀ ó máa dàbí ìdán ni ó máa ń dàbí ìdán ni. Ẹ ṣe gan tẹ́ǹtẹ́ ti sọ ẹ má gbàgbé ẹ bá mi subscribe ẹ like video ẹ comment ìfẹ́ tẹ́yìn náà ní sí Saheed Òṣùpá. Ẹ ṣe kó máa kọ acapella yẹn lẹ́yìn máa ń enjoy ẹ̀ ní àbígbà tó bá ń lòlù. Ẹ ṣe gan ire la máa bára wa ṣe. God bless you.